aláwìyé ìwọ mú iṣẹ́ mi. àpò àsìkò yìí ṣé rí àsìkò tá a wà yìí bó ṣe sọ lákòókò kò gba kí èèyàn kò máa sọ pé àṣẹ ni mo fẹ́ mékọ́ọ̀bù mo fẹ́ dírẹ́sì gbogbo ẹ̀ mo fẹ́ kí gbogbo ẹ̀ rírìn iṣẹ́ ní bó ṣe ń ṣe mí ni mo ṣe ń ṣe fídíò yìí. ṣé rí mo rí àwọn ọ̀rọ̀ lórí ọkùnrin kan wọ́n ní aláwìyé àbíkí ló lóun jẹ́ ó fẹ́ yàwó kìnní ó tún lọ fún ẹlòmíì lóyún níta ìwọ tó jẹ́ ẹlẹ́kẹta torí ẹlẹ́kẹta ni ẹ́ ní ìlèpẹ́ níyàwó kejì sórí òwò tí ọmọ bá ti wọ̀ Yorùbá gbà pé ẹni yẹn kò dẹ̀ kí ń ṣòwò àlè mọ́ ìdígí kan ni ó wá fẹ́ ìwọ ẹlẹ́kẹta wọ́n wá fẹ́ mi ìléwọ́ tó jẹ́ kẹrin ẹlẹ́kẹta wá ń tara ó wá ń ṣe èrè lórí social media ó wá ń sun ẹkún òfò láì ṣe pọ́ mọ́ kú lọ́wọ́ ẹ̀ arókó dunú ẹni tí òrò pé òun lè lọ́kọ láyé. Mo sọ fún gbogbo ẹ̀yin tẹ́ wà lé ọkọ sẹ́ pé àpẹkárí lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí most especially ẹ̀yin tẹ́ máa ń yọnu sí àwọn single mother ó máa kàn yín kò ń ṣèpè. Experience tèmi tí mo jókòó yìí tí ì ṣe pé mo lọ gbọ́ ọkọ tèmi tó fẹ́ mi ní oṣù lọ́kà níwájú òbí ẹ̀ tí n bá sọ experience mi àkókò tí tó torí life gan ni máa ṣe ẹ̀rù á bà yín. Ṣé rí ẹ̀yin obìnrin tẹ́ lọ ń sọra yín di ìyàwó kejì di ìyàwó kẹta bímọ fọ́kọ lọ́kọ yìí ẹ̀yin ò kí mọ̀ pé ibì kan náà ti bẹ̀rẹ̀. Ṣé rí fọ́tò tí mo fi hàn yín bí ọ̀pọ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọn ò ní ní ta wọn ò ní ní ọkọ mi ń gbà yẹn ó ní ọmọ kan tó máa ń kiri ẹja díndín tá máa ń rà ní ṣé wọ́n kọ bọ̀ àbí wọ́n náírà bí nǹkan kan ìjọ tá a bá ra méjì tara oní 200 kọ́bọ̀ àbí 20 kọ́bọ̀ a fẹ́ jayé ńjọ́ yẹn ní bá a ṣe bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹ̀ ní mọ̀ bí ọkọ àti ìyàwó ṣe bẹ̀rẹ̀ ìgbà tó bẹ̀rẹ̀ ẹkún òfò ẹkún àdánù ẹkún òṣì tó bẹ̀rẹ̀ sí ẹ máa gbọ́ voice yẹn o máa fi voice yẹn sí kẹ́ ẹ gbọ́ dáadáa tó bẹ̀rẹ̀ gbogbo èèyàn sọ pé o ò lè ṣe kiri mọ́ ìwọ ló wá mọ̀ ṣe jù ìyàwó tó kọ́kọ́ fẹ́ ò mọ̀ ṣe ó mọ̀ pé ìgbà ni gbogbo nǹkan tó bá jẹ́ kó farabalẹ̀ fún ìyàwó àkọ́kọ́ èèyàn gan náà ni ibi tó máa dé adébẹ̀ àfi tá a bá kọ́ ọmọ lókù ṣùgbọ́n tí yẹn ti wò pé ìyàwó tó wà nílé kò sí nǹkan kan tó mọ̀ orí ẹ̀ dọ́ta ẹsẹ̀ ò dáa nílé ọkọ kò ṣe kinní ìwọ ò ṣe lọ wá ẹni tí ò tí ì níyàwó nílé tó ń gàgò tó ń gbé a rí àwọn 35 years 40 years bíi tí ò tí ì níyàwó nílé ó ṣe wá wọn yẹn kò fẹ́ ṣùgbọ́n ìwọ wá rò pé ìwọ ló mọ̀ ṣe wá torí bomi gbígbóná omi gbóná wá dàjò wèrè ń sìn wèrè wá ń sunkún ẹlẹ́lẹ́yà ó sunkún kú ni ní ìmọ̀ ẹ̀rí mi ìdẹ̀fẹ́ mọ̀ ẹ́ ó dùn mí wípé embargo wà lórí Facebook mi ò bá dá mi mọ̀ torí àwọn tó ń tẹ̀lé mi bẹ̀ they are more than going to 200,000 followers bóyá tèmi ní ìbádùn ẹ̀ ju àwọn kan pẹ̀pẹ́ ọ̀rọ̀ fún ẹ ìyàwó tó fẹ́ gbẹ̀yìn kò yẹ kó gbé fọ́tò ẹ̀ sórí ìkíní yes nǹkan tó ń ṣe òun ló ń jẹ ẹ̀yin ọmọ kó ti fi gbà kan pẹ́pẹ́ tinú lérí àbí ẹjọ́ nítorí ọlọ́ ẹ̀yin obìnrin tó jẹ́ pé ẹ̀yin nìkan lè ṣe wà lọ́wọ́ ọkọ yín tó jẹ́ pé ìfẹ́ lẹ fi fẹ́ ọkọ yín o torí obìnrin míì kan máa ń fẹ́ ọkùnrin ni a kàn fẹ́ for nothing sake pé jẹ́ ń ṣàfẹ́ kí n bímọ mo ti lọ́rẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ yẹn rí gbogbo ìgbà tí ọkọ yìí kó girlfriend ó ní jẹ́ ká ṣàṣe wedding kó ṣàmọ̀ pé mo bá wọn lọ́kọ rí ẹni yẹn wà US mo ṣe ń sọ̀rọ̀ yìí òun àtọkọ yẹn ò sí mọ́ ó ti bímọ mẹ́rin tó fẹ́ bí so aráwọn obìnrin bẹ́ẹ̀ kò ń ṣe ìfẹ́ ni wọ́n fi fẹ́ ọkọ so kò ní dùn wọ́n tó bá tiẹ̀ ló fẹ́ mi tó wọ́n bá tiẹ̀ dẹ̀ wá wà ṣùgbọ́n ṣé ẹ rí àwọn obìnrin tó jẹ́ pé ìfẹ́ ni wọ́n fi pinlẹ̀ ọ̀rọ̀ ayé wọn tí wọ́n dédé gbórí wá tó níwọ̀ ló mọ̀ ọ́ ṣe àìmọye àwọn kan tó ń ṣe tọrọ pé wọ́n mú jẹ ṣùgbọ́n ọmọ tán bí ń kọ́ àwọn ọmọ wọn ń kọ́ wọ́n máa jẹ́nu ìyà yìí ó ní actress kan tó tiẹ̀ jẹ́ pé mo fẹ́ràn ńgbà yẹn torí mo ti interview rẹ̀ nígbà tí mò ń ṣe behind the scenes kiri when I was with NTA ńgbà yẹn tí mò ń ṣe àwọn program kan àwùjọ wa yìí náà ni mo pàdé ẹ̀ níbi tí ọ̀gẹ̀dẹ̀ àbí bọ̀bọ̀ kan báyìí wọ́n pè ní ọ̀gẹ̀dẹ̀ òun ló ṣe fíìmù when I wanted to interview her mo rí bó ṣe humble mo béèrè nípa single mother ìgbà yẹn kò tí kúrò nílé ọkọ àkọ́kọ́ tó bímọ fún tó lónà gentries àbí kiri kan and she was very polite because wọ́n tún múná lọ gan ó ti fẹ́ máa lọ ìgbà kan múná dé mo ní excuse me wọ́n múná dé ó dẹ̀ bọ́lẹ̀ so respect yẹn ni mo máa ń fún Mercy Aigbe ṣùgbọ́n eléyìí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìṣe Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ẹ kàn lè rò pé ìyàwó adekaz ó kàn dákẹ́ ó ṣe kinní torí ẹ̀san kàmá Mercy lè má rí ẹ̀san yẹn jẹ́nsìn ṣùgbọ́n náà bímọ obìnrin náà so ó máa wà ní àdúrà ẹ̀ pé ọkọ tí ọmọ tòun bá fẹ́ obìnrin mi kò lè kúrò bẹ́ẹ̀ tọmọtọmọ kó wá gbọ́kọ lọ́wọ́ ẹ̀
kò lè sí inú àdúrà òun náà máa wá nǹkan tó dá, ó mọ̀ pé nǹkan tóun náà ṣe ò dá, ṣé bóun nìkan ló ń kúrò sí pẹ̀lú ọkọ ń sìn. So kò ń ṣe òun nìkan, àwọn kan tiẹ̀ wà nípò agbára tó jẹ́ kó tún ní agbára spiritually and everything tó ń pè ní Mercy Johnson. Ó ní mo ṣe máa ń sọ pé àwọn kí ló ń pè wọ́n yìí, àwọn Mercy ó dàbẹ̀ ni pé they are now massless. So tí wọ́n kọ́ ni mò ń sọ ń sìn. Kí wo obìnrin tó mọ̀ pé tó bá ṣe fún ẹ ó sọ ò lè ké, mi ò fẹ́ morúkọ woman yẹn, ó lè sun ẹkún tó ń sun yìí. Ó tí ì sun ẹkún ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Gbogbo àwa first wife àwa pẹnupọ̀ kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹkún. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹkún ni o, torí irú yín sì pọ̀ ń ta. Ìmí gan wọlé ọkùnrin báyìí bóyá ìyàwó bímọ 2 ó bímọ 3, ẹ wá rí wọn máa rush, wọ́n lè bímọ 6. Fọkọ yẹn kan ṣáà rí pé àmójú ìyálé lọ, at least mo ti bí àwọn ọmọ tó ṣe kinní kan, mo ti bí kinní kan. Wọ́n dẹ̀ gbàgbé Ọlọ́run pé Ọlọ́run tẹ̀ ń wò yìí. Bàbá mi adákẹ́dájọ́, àdàbí tí ò bá ń ṣe ìfẹ́ ni obìnrin yẹn fi fẹ́ ọkọ ẹ̀, àdàbí tí ọkọ yẹn tí kò bá wà nípò àìní ńgbà tó fẹ́ tọ́jọ́ ń bẹ̀rẹ̀. So mo sọ̀rọ̀ out of experience, ara dẹ̀ ń ta mi torí Ọlọ́run lámọ̀ kan tó ti fojú obìnrin tó wà lérí. Ìwọ wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta, ó wá ń sunkún pé wọ́n gbé kẹrin ní ẹ̀. Ó tí ì sunkún my sister, igbe ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Tó bá ń gbọ́ àwọn aláyọ̀ ṣe láyọ̀ mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mọ́dọ̀ lórí ire, kí lẹ wá fẹ́ kí ìyálé yẹn ṣe, kó bọ́ síta kó máa bẹ́ẹ̀ sunkún. Ó mẹ́kún ìkọ̀kọ̀ tí ìyálé yẹn sùn gbà tó gbọ́ ọkọ lọ́wọ́ ẹ̀, ọkọ tó jẹ́ pé kò sí ìkọ̀kọ̀ lọ́wọ́ wọn, tó jẹ́ pé ìfẹ́ báyìí ni wọ́n fi fẹ́ ara wọn. Tí ìwọ dé tó ní olówó nípò ó mọ nǹkan ó wá gbà ẹ pọ̀ bẹ́ẹ̀ tẹ́ ń ṣe ìyàwó kejì. Alálẹ̀ ìyàwó àkọ́kọ́ máa dáa fún gbogbo yín. Àti ẹ̀ wá rí àwọn kan wọ́n bá wá fẹ́ ọkọ bẹ́ẹ̀ yẹn, wọ́n kọ́ wọn lé wọn, wọ́n máa bọ̀wọ̀ fún ìyálé bó tiẹ̀ jẹ́ pé kò dùn mọ́ ìyálé yẹn nù, wọn ò ní fi bí ṣe. Wo ọ̀rọ̀ pọ̀, ibi tí ẹni tó lo káyámátá tó lo gbogbo ẹ̀ tó gbé ọkọ tèmi lọ ọdún 12 kò rántí èmi àtàwọn ọmọ mi, 12 years. Ètò wà yunifásitì wà ń bẹ̀, ètò wà ní secondary wà ń bẹ̀, èyí tí ò tiẹ̀ tí ìwọ tó wà ní private school wọ́n wà ń bẹ̀. Obìnrin nìkan wá dá máa gbé ẹrù, ẹ wá rí wọn máa gbó kí nǹkan tápá wọn ò ká. Ẹlòmíà tó máa bú single mother wá gbọ́ kíní kan kò lè ṣiṣẹ́ ni, wọ́n mọ̀ pé iṣẹ́ yàtọ̀ síṣẹ́. Ní Nàìjíríà yìí sìn, o lẹ́bí o lérò kan o léèyàn kan o ní Dangote kan lẹ́yìn tó jẹ́ kó lè support ẹ, o wá lọ oníṣẹ́. Where is that business? Owó tó fẹ́ fi ṣe business nǹkan, okay, you want to travel out, you want to be getting this and getting that and selling bulk. Ibo ló ti fẹ́ rówó? Níwọ̀n máa tàpátá dìde tó jẹ́ pé ọkọ náà àtàpátá dìde ni kó tó di pé èèyàn kan bóyá ń tàbí àpalọ̀ tó ó ti wò pé ọjọ́ orí ń ti lọ. The so-called woman kò ń ṣe gẹ́ẹ̀ tí ọkọ mi tẹ́bà ti for 12 years kí iye ẹ̀ tó sọ. Ọdún kan péré ni mo gbà lọ́wọ́ ẹ̀. Mo wá wo mo ní àbórí pé òun ò tètè bímọ, òun ò tètè rọ́mọ bí, òun ò tètè rọ́kùnrin bá ń bímọ ní problem ẹ̀, ṣùgbọ́n ṣó yẹ kó dojú ogun kọ mí? Láì ṣe pé mo bẹ́ẹ̀ jà, tèmi ní pé àwọn fẹ́fẹ́ ọkọ ó dà máa gbé lọ, kò sí wàhálà. Ní ìdẹ torí ẹ̀ ya anywhere pé ẹjọ́ ẹ bá mi ṣe kinní kan sí kinní kan, tóun náà bá ń jáde á rí bẹ́ẹ̀. Ṣé èèyàn ò lẹ́lẹ́dàá ni? Ṣé kò tiẹ̀ sẹ́lẹ́dàá tó ń dájọ́ mọ́ ni? Ṣé ẹlẹ́dàá sùn lọ ni? Kò wá rò pé ó máa ráyọ̀ mú bọ̀ bẹ́ẹ̀. Ẹ lè rí àǹtí ẹ ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹkún. I swear to Almighty God, ẹkún ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. O tí ì sun ẹkún, ara ò tí ì ta ẹ, ara burúkú máa padà ta ẹ pa ni. Ohun tó ń ṣe òun ló ń jẹ. I don't want to know who you are. I don't want to know where ibo tó ti já wá tó lẹ́kọ̀ọ́. Wọ́n pariwo fún yẹn mẹ́kìnní dá. Ibo tó fẹ́ lọ ṣe mẹ́. Ó yẹ kó o ní làákàyè. Ó yẹ kọ́kọ́ lọ ẹ ọkọ tó fẹ́ kan sílẹ̀. Tó ti tún fún obìnrin míì lóyún tí ò tiẹ̀ ṣe nìkáì fún yẹn. Ó jẹ́ méjì. Ó wá gbé ìwọ kẹta. Ìwọ wá dorí ọkọ mú. Ó wá gbé ó gbé sáyà. Ọpọlọ ẹ kú, ọpọlọ ẹ sùn. Ìwọ rò pé ìwọ ni bus stop ẹ. Mo sọ́ọ̀rì ìkẹrin yẹn gan tó ń ṣe bus stop ẹ. Aláwìyé right wrong. Ìwọ ní mẹ́ni. Àwọn kìrìsìtẹ́nì tí ò ṣe mẹ́gan. Àìmọye ìjà là ń parí lórí àwùjọ wa, àìmọye nǹkan ló ń ṣẹlẹ̀. Obìnrin kan ò ká ọkùnrin kan ní. Let's be fact. But ẹ̀yin tẹ́ ẹ bá let's say the fact I mean. But tẹ́ ẹ bá ń lọ sílé ọkọ yẹn tẹ́ ẹ má lọ pẹ́pẹ́ ìyálé. Ẹ má lọ sọ pé ẹ̀yin lẹ mọ̀ ọ́ ṣe jù. Ẹ má gbé ogun ti obìnrin tẹ́ ẹ bá ń bẹ ẹ̀mọ̀ ìyà tó jẹ, ẹ mọ nǹkan tójú ẹ̀ rí. Mo lè sọ, mo lè ka iye aṣọ tí ọkọ mi ní tí ò pé 5 bó òkè àti ìsàlẹ̀. Yes, mo lè sọ. Ó nígbà kan wọ́n fẹ́ ṣe wedding kan, mo ní láti lọ, owó tí wá ń dọ́wọ́ mi. Mo ní ọkọ mi ló máa jẹ chairman occasion yìí, eré náà pè. Ìgbà tí yẹn máa dé owó sì níyì, tí mo gbé 20,000 fún yẹn báyìí. Ó gbé káàdì fọkọ mi ní. Ọkọ mi lọ mo kó owó sí àpò ẹ̀. Mo ní lójú gbogbo èrò, mo ní Ọlọ́run ti gbé wa ga, mo ní o máa jẹ́ èèyàn láyé sẹ̀. Ọkọ yẹn ń kọ́ kí ló ṣe, kí la fi gbà. Ẹ̀yin obìnrin ẹ jẹ́ kó rí yín pé ní kẹ́ má support ọkọ.
àní ká má fẹ̀mí yín lélẹ̀ fún bàbá ọmọ yín fún ọkọ tẹ́ ẹ fẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá ti fẹ́ fi lélẹ̀ ẹ máa wo tàwọn ọmọ tẹ́ ẹ bí torí tó bá jẹ́ pé gbogbo nǹkan tí ẹ̀ ń gbèrú lórí ọkọ lẹ gbèrú lórí ọmọ ni ayé ọmọ wa ìbá má má rí báyìí ayé ọmọ wa ìbá dajù báyìí lọ orí ẹlòmíì ti burú orí yín ti dàrú cry continue in your house bẹ́ẹ̀ ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ni you never even cry àdáadáa. tẹ́ ẹ bá wá ara àwọn obìnrin alálùbáríkà tó wà ń ta tó sọ pé wàhálà ọkùnrin kóun tún lọ bẹ̀rẹ̀ láti bo tó wá kọjú mọ́ àwọn ọmọ ẹ̀ tínú ẹ̀ ń dùn ẹ̀ tún máa bú pé you are a single mother aṣẹ́wó ló ń ṣe kirigbá kan ló ń ṣe orí gbogbo àwọn single mother tí ò lẹ́bi ọkọ lọ́rùn tó wà ń ta ló máa fìyà jẹ gbogbo ẹ̀yin ìyàwó ilé tẹ̀ ń bú àwọn single mother ó máa fìyà jẹ yín tó jẹ́ pé ẹ̀yin gan máa join single mother tí yín máa wọ́ọ̀sì ju tiwọn lọ ẹ̀yin aṣièrè dédé ẹ̀yin wèrè ẹ̀yin aláìníláárí ẹ wá máa bú àwọn kan kò sí nǹkan tá kì í fi ń búyàn ibi tí èèyàn burú dé wọn tó máa fi kú yọ ẹlòmíì bẹ́ẹ̀ ni páwọn ò ní kú mọ́ ilé ọkọ ti dàbí ikú sìn ṣé gbogbo wèrè tẹ́ ń ṣe lórí ọ̀tà tí ò gbádùn ọ̀tà tí ò sọ lọ́hùn bẹ̀ gbogbo nìkáì tẹ́ ń ṣe tọ́lọ́hùn ò mọ̀ ń pa ẹ̀ tí adẹ́dá ò mọ̀ ń pa ẹ̀ tó jẹ́ pé ọgbọ́n àlùmọ̀kọ́rí yóò ṣì lẹ́ fi kóra yín jọ ẹ wá jókòó sílé ọkọ tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe fi èrú gbabẹ̀ ẹ wá máa ṣòṣì ẹ máa sọ̀rọ̀ òṣì ẹ máa sọ̀rọ̀ wèrè ẹ máa dá bí ẹdun ẹ máa rọ̀ bí òwe ẹ̀yin ìka burúkú ìyàwó Adékàs nìyẹn ṣáwọn ọmọ yóò tọkọ fún ó wá ìṣẹ̀sọ́ pé ṣe ni mò ń wọ́kọ kiri alágbára ti ṣe bó ṣe máa ń ṣe Ọlọ́run dẹ̀ máa ṣe bí Ọlọ́run ṣe ń ṣe láyé ẹ̀ nonsense.